أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وكنا وجبنا لصبي أني كثير المعرفة قليل الكلام وكثير الكلام قليل المعرفة. أني تبالي تيابان صورو níwọ̀ntúnwọ̀nsì. Ìdọ́lọ́mọ̀ àti ìmọ̀ntọ́lọ́ nídìí lára mímọ̀ lóye ọ̀nà ń pè márífà. Tẹ́ bá jẹ́ kéèyàn jẹ́ alásọ̀bọ̀rọ̀ tí ó sọ àsọjáàmù bẹ́ẹ̀ ti mọ̀ pé márífà kí lọ́lọ́run fẹ́ lò lára mímọ̀ ní òye lè fi rò pé àròyé pípọ̀ lọ́lọ́run nídìí. Gbogbo àwọn tó wá mẹ́rú ilé ìwọ̀n àsọ̀rọ̀ níwọ̀n wọn dákẹ́ níwọ̀n torí pé kó mọ́ bá sọ èyí tí yóò di àgbàdélẹ́jọ́ lọ́la fáwọn. Ìmọ̀ràn wà sí fáwọn àgbàlagbà láǹfààní tó pọ̀ nínú ẹ̀. Àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run a máa fi sinmi kí ọmọlẹ́yìn náà kọ̀wé. Ọlọ́run kọ́ bá ń kẹ́ Mọ̀lánà Sheikh Adam Abdullahi lórí bàbá àmúdìrú tó ní ọlọ́mọdàmú wọn á ní bá mi rọ jẹ́mi ní òsínmi díẹ̀ àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì lè tẹ́rbíyá lè àjíyá lè sọ ìdá. Wọ́n máa fi train àwọn coming stars nínú ẹni ó máa wá sí ṣe jù láyé làwọn tí wọ́n bá máa sábà rọ wá sí torí wọ́n ti ń develop vocabulary àti wọn ikma tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn afá tí wọ́n bá wọn rọ nínú ẹni tí máa túbà àti máa rọ nǹkan ni mo wà mo sì rí ẹ̀kọ́ kọ́ lára ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé àwọn àgbàlagbà yìí wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àná Muhammad Ànábì àpàṣẹ fún Bilal pé à ń ṣètò náà ṣe ya Bilal sọ fáwọn èèyàn kan dákẹ́ wàlí yorùbá lẹ́kẹ̀lẹ́ àádọ́rẹ̀ ká ibẹ̀ tí ń bẹ́yìn kó tún sọ kẹ́ni tí ń bẹ́ ní òsì mi ò lè gbọ́. Rírọ́ ni wọ́n rọ́rọ́ àná Muhammad ló fi débi wọ́n rọ ní bẹ́lẹ̀ bá gbà lè tó sọ fẹ́lẹ̀ bẹ́lẹ̀ bá gbà yìí bẹ́ẹ̀ni ká wá sọ ká àgbàlagbà dáná wà sí wọn ọmọ tó ń ṣe wọn nìkan ṣe òun lọ rẹ̀ àbí kò jẹ́ pé àìjọ́mọ àgbàlagbà ìsẹ́ni tó kéwú ẹ̀ kéwú ń lé wọn rí ọmọ àìjẹbẹ̀rí tí wà bẹ́ àyà ni. Ẹlẹ́ẹ̀kejì ẹni tí ìbá ti kọnú ọ̀rọ̀ láti sọ tí ìjọ pé kò sí ọ̀rọ̀ tẹ́ sọ sí kìí dùn ó ń tọ́ wọn òwò tàti jáfa àṣà ni bẹ́ẹ̀ búlù rẹ̀ kò ní dùn bẹ́ẹ̀ búlù náà kò ní dùn irú wọn ni a máa búlù ó ń lù àdúgbò tó lọ sí ní Islam sílùú lọrin kéèyàn máa rìn kankan béèrè pé òṣàwò ní bẹ́ẹ̀ ń lọrin dédé ìkò tó dédé tí ń bẹ́ẹ̀ lù bàbá rẹ̀ dòní gbogbo tí ń jógbó mọ̀ sóò tí ìbọn ló kó kèfèrí tí wọn ò sì lè sọ pé àwọn àti lè celebrate tí ń jẹ́ Islam gbogbo tẹ́ ń sọ dòní gbogbo tí ń jógbó mọ̀ sóò tí ìkú ló kó kèfèrí ẹ wá lè fira yín wé lọrin bí kankan torí pé ọmọ òsè tí kò bá ń gbó bá ìyá rẹ̀ kéèyàn má rí nǹkan àǹfààní kan tílùú kan ṣe wá ń bèrè pé òòṣà wo ló kù tí wọ́n ń ṣe nílùú yín bílé eléégún ti pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tóun àti ilé ọlọ́jẹ̀ àti ilé eléṣù débi kó àwọn eléṣù tó ń ṣe prógáàmù náà TV rédíò yín l'Ógbómọ̀ṣọ́ ipe ìdílé eléṣù làwọn èṣù èṣè ṣètáàní ó rí nǹkan kan sí ń bẹ gbogbo dọ́tọ̀ rẹ dọ́tà wá nǹkan jẹ ni tó bá ti dọ̀rọ̀ ọ̀sàtẹnujẹ gbogbo ntẹ́ kí ò ní yé yín mọ́ wà nànú sí ìlú àfa àní nǹkan kan àwa lè sọ lónìí pé tọ́ba kò síbi wọ́n ti gbòòrò tó ní kẹ́rìkà kọ́ mọ́ jáde kò sí Ìlọrin kò wá síbi tí wọ́n ti lọ́dún eégún kankan nílọrin látòkè ní Balógun mẹ́rẹ̀ẹ̀rin ẹlẹ́ẹ̀kẹ́ kò wá sádùúgbò tó dé nílọrin tí mọ́sálásí ibẹ̀ wá pọ̀ tó bá jẹ́ interior lọ́rin o kọ́dọ̀ ò lè rí ṣọ́ọ̀ṣì wọ́n bá rí ṣọ́ọ̀ṣì yóò jẹ́ pé eré àbí tí àwọn tá a gbà lálejò torí pàwọ́ tọlọréètì Táíwò ní sọ́mì ní àwọn ibi tí ìlú fẹ̀dé ni aláwo dé ẹni tí òrìlé rẹ̀ tún sí tẹ́wọ́ sẹ́nu gbàngbàngbàngbà tí ń dá sílé òǹlé àìrẹ́ níbí ni ní ìjẹ́ kí bàbá ọjọ́ ní lójú gbogbo ẹni ọba rẹ̀ níbí bàbá rẹ̀ ọjọ́ lójú gbogbo ẹni ọba tẹ̀lé péjì mìíràn pé èmi dá sílẹ̀ àmọ́ ọkùnrin àgọ́ olójú yìí nìkan bí ọbọ ńlù yìí ó nídìí àtúnṣe kẹ́yìn tẹ̀sí ń kọ́ sí wọn ẹ̀yìn akótilétà títí ilé yín ò dùyẹ yín
tẹ́ ẹ̀ mọ̀ politics pé wọ́n fẹ́ gba sọ yìí lára yín kó wá mú yín sọ yín dọmọ kéwù tuntun ẹ̀yin tọ́lọ̀ ń fa lójú ìsílé yín tó lòsì yín gbá tùpá lọ tàn lẹ́yìn odi ẹ̀yin lẹ farú àrífín bẹ́ẹ̀ àtẹ̀yìn àtòun ọlọ́run wọlé àwọn àgbàlagbà tí wọ́n ṣe wàhálà ẹ̀sìn níjọ́ tẹ̀yìn ò tí ì bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ń faṣọ àbùkù kàn wọ́n ọlọ́run gbogbo ran yín kọ́lọ́run bá ń faṣọ àbùkù kàn yín látòkè kalẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.